Mákindé kò yẹ nípò gómìnà lórí ogun wẹ́ẹ̀tì ẹ̀ tó mọ̀ sọ ẹ̀yin agbófinró ẹ má fi ọ̀rọ̀ rẹ̀ ṣeré o. APC mọ̀ yarí o. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ti fèsì sí ẹ̀sùn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fi kan ẹgbẹ́ òṣèlú náà níbi ìpàdé àpérò táwọn ẹgbẹ́ òṣèlú alátakò máa ṣe ní ìlú Ìbàdàn ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026 yìí. níbi ìpàdé àpérò náà Ṣèyí Mákindé ti ṣe ìkìlọ̀ pé tí ìṣèjọba tó wà lóde bá ń tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú láti tẹ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò rì ó ṣeé ṣe kó má fa ohun tó wáyé nígbà ayé ogun wẹ́ẹ̀tì ẹ̀. àtẹ̀jáde kan tí ẹgbẹ́ òṣèlú APC fi léde látọwọ́ agbẹnusọ ẹgbẹ́ náà Felix Morka ní ọjọ́ àìkú Sunday ó mà fi ẹ̀sùn kàn pé gómìnà Mákindé ń pè fún ogun lórí ẹ̀sùn tí kò ní ẹsẹ̀ nílẹ̀ pé ìṣèjọba tó wà lóde ó ń gbìyànjú láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo. Morka nínú àtẹ̀jáde náà ní APC ó mà bẹnu àtẹ́lu Mákindé wípé ó ń gbìyànjú láti dá wàhálà sílẹ̀ láàrin ìlú àti pé ọ̀rọ̀ tó mà sọ ó mà jẹ́ ìdúkokò sí àlàáfíà àti ààbò ìlú. ó ló mà jẹ́ ìkọnilóminú pé gómìnà tó yẹ kó dáàbò bo ìlú ìmọ̀ ló máa ń lo àsìkò tó jẹ́ ìpèníjà ńlá fún ìlú láti fi máa dúkokò mọ́ àwọn èèyàn àti ìjọba Nàìjíríà. ó wá wòye pé ìwà Mákindé náà ó ṣe àfihàn pé kò yẹ ní ipò gómìnà tó dìmú rárá o, tó sì ní àwọn ọ̀rọ̀ tó máa sọ kì í ṣe ohun tí wọ́n lè fojú parẹ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú lásán. ẹgbẹ́ òṣèlú APC ó wá ké pe àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dìde sí ọ̀rọ̀ náà lójúnà àti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó fi mọ́ ètò ìṣèjọba àwarawa. bákan náà ìní APC sọ pé àwọn kọ́ ni àwọn máa ba ẹgbẹ́ alátakò jẹ́ wọ́n sì ń di ẹ̀bi ìpèníjà abẹ́nú tó ń bá ẹgbẹ́ òṣèlú náà fínra lé àwọn lórí àti pé àwọn kọ́ ló máa bá àwọn ẹgbẹ́ òṣèlú náà yanjú aáwọ̀ tó wà láàrin wọn. ọ̀pọ̀ ìpèníjà tó ń kojú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ìmọ̀ ló mà jẹ́ àfọwọ́fà wọn nípasẹ̀ àìbọ̀wọ̀ fún òfin àti ìlànà ẹgbẹ́ wọn àti àìfẹnukò wọn. àtẹ̀jáde náà fi kún pé ẹgbẹ́ òṣèlú APC ó ní ìgboyà pé àwọn ọmọ Nàìjíríà ní ọgbọ́n àti òye láti máa kó àkóso ìṣèjọba lé ẹgbẹ́ tí kò lè ṣe àmójútó ìpèníjà tí wọ́n bá ní abẹ́nú lọ́wọ́. wọ́n ní àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú alátakò àti àpapọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò kò tí ì fìgbà kankan sọ nípa àwọn ọ̀nà tí wọ́n fi fẹ́ mú ìlọsíwájú bá Nàìjíríà bí kò ṣe kí wọ́n máa gbé àwọn àhesọ ọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú APC. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ní ìfarajìn sí mímú ìgbòòrò bá ètò ìṣèjọba àwarawa, bíbọ̀wọ̀ fún òfin tó de ìlú àti pípèsè àlàáfíà, ààbò àti ìlọsíwájú fáwọn aráàlú. APC wá ń pariwo pé ẹ̀yin agbófinró ẹ má fi ojú yẹpẹrẹ mú ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ o, ìyẹn Mákindé. ẹgbẹ́ òṣèlú APC òun ló yarí bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo wa o, àánú Ọlọ́run bá rèé yóò wá ẹ̀mí àti rí àmín.